Africa Content TV. Súnmọ́ bí a ti wà lórí ìwà bá. Súnmọ́ bí ọ̀rẹ́ wà yára tètè wá gbọ́. Súnmọ́ bí a ti wà yára tètè wá gbọ́. Oúnjẹ tí ó tó ẹ̀jẹ̀ máa lọ bèrè sí. Oúnjẹ tí ó tó ẹ̀jẹ̀ máa lọ bèrè sí. Torí tó ń bá jẹ́ gan-an, ọmọ gbọ̀dọ̀ jẹ́. Torí tó ń bá jẹ́ gan-an, ọmọ gbọ̀dọ̀ jẹ́. Àjẹun ẹni sẹ́ni wọ̀n ṣọ́ọ̀bù ènìyàn. Àjẹun ẹni sẹ́ni wọ̀n ṣọ́ọ̀bù ènìyàn. Àjẹun ẹni sẹ́ni wọ̀n ṣọ́ọ̀bù ènìyàn. Ṣé mo wí rò? Ṣé mo wí rò? Ṣé mo sọ rò sá? Ṣé mo sọ rò sá? Ẹgbẹ́ ò ṣé mo wí rò? Ṣé mo wí rò? Ṣé mo sọ rò sá? Ṣé mo sọ rò sá? Ilé ẹ̀sìn náà lè máa rò. Celebration of life was fun. Ajiwa. Celebration of life was fun. Ajiwa. 10 years remember. Abukawale. Working the free. Olódàbí àná Ajiwa. Ìmàmá wa. Dání àgbò wọ́n tún ara ọmọ àwọn ọmọ. Wọ́n ti yẹ pẹ̀lú ọmọ ọlọ́mọ àlàbí ojú rárá. Ló máa jẹ́ fọ́nfọ́n ẹ̀ lórúkọ yẹn àìláyé ojúmọ́ pé ìyá aláàánú. Ìyá aláàánú àdúgbò wa. Òtítọ́ èrè wa. Ìyá aláàánú àdúgbò wa o. Àmọ́ kẹta ní yàtọ̀ ọ̀rọ̀. Ẹni tó fi ìdílé ìbàjẹ́ ìbá ọ̀sẹ̀ rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n fi wọ́n hàn lágbàdà lẹ́kùn lójoojúmọ́. Ẹyin yóò fi mẹ́fà hàn. Ọdún kan ẹ̀wọ̀n 2015 àti ojú wa. Òun náà dábí àìsàn ọ́. Ẹni tí a ti ti fi yàn. Ṣé ilé kàbí àìsàn lọ́wọ́ tó wá? Ìyá dáadáa sórí wa. Àjàgá ní ẹ̀bùn. Mo tún wá àmọ́ káàkiri o. Ìgbésẹ̀ lórí ìyá lánà òkú. Ìyá dàda ìyá o, ìyá dàda ìyá o. Ìyá lànà ìyá o, ìyá dàda ìyá o. Ìyá lànà ìyá o, ìyá dàda ìyá o. Wọ́n fi wọ́n lọ́wọ́ ní ìdúró lédè. Ó dàgbà láyé tó bẹ̀rẹ̀ ní ẹ̀ kó kọ́ ọmọ ìtọ́kọ̀tọ́kọ̀.